Alhamdulillahi Rabbil Alamin, Ar-Rahmanir Rahim, Maliki Yawmiddin. Allahumma salli ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run ọba aláàánú, ọba oníkẹ́, ọba ọlọ́pọ̀lọpọ̀ oore, ọba tó tún fún wa láǹfààní láti rí òní tí í ṣe ọjọ́ 16 nínú oṣù Ramadan. Àárín Ramadan òun náà ni a wà yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ní ká rí ìpìlẹ̀ àkọ́kọ́, tó ní ká rí bẹ̀rẹ̀, tó ní ká rí àárín èmi àti Ọlọ́run jẹ́ kí ó rí ìgbẹ̀yìn Ramadan. Bíákìlá hawla wala quwwata illa billahi al-azim. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tún mú wa gúnlẹ̀ sí orí ètò wáàsí àwẹ̀ lórí ìkànnì Jígí Alára lónìí. Ẹ má gbàgbé ẹ̀yin olùfẹ́ wa, bẹ́ẹ̀ ṣe ń wò wá tẹ́ ń fẹ́ wa, ẹ má bá wa pín káàkiri gbogbo àgbáńlá ayé, kẹ́ like, kẹ́ subscribe, kẹ́ sì má gbàgbé láti comment. Abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà lórí ètò wáàsí àwẹ̀. Abala àkọ́kọ́ òun labala tá ti máa ń gbọ́ ọ̀rọ̀ lọ, níbi tá ti máa ń láǹfààní àti gba àwọn sheik tá ti máa ń gbà wọ́n ní àlejò lórí ètò yìí. Abala kejì labala ìbéèrè àti ìdáhùn, níbi tá ti máa béèrè lọ́wọ́ àwọn àlejò wa, tẹ́yin ará ilé náà sì máa láǹfààní láti fi ìbéèrè yín ṣọwọ́. Ẹ má wá gbàgbé wípé orúkọ ọmọ òun náà ni ìjánu ọmọ. Abdulhakeem Adétọ́lá Adémọ́lá Mr Royalty lórúkọ tí mò ń jẹ́. Àwọn àlejò wa ti wà lórí ètò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n lójú wòran. Àwọn náà ni Sheikh Alhaj Muhammadu Saheed Ìfọ̀kànbalẹ̀, tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ An-Nur Islamic Organization of Nigeria láti ìlú Ìkìrun Àgùnbẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wa níbí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. A kí yín káàbọ̀ sórí ètò yìí. Adẹ̀kú òǹgbẹ ẹ̀mí wa á gba ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Bàbá, èyí tí a fẹ́ kẹ́ bá wa sọ lórí ètò lénìí, òun náà ni pàtàkì ìbáṣepọ̀ àwa pẹ̀lú àwọn ẹlẹ́sìn míì àti ìpọ́nra ẹni lé. Bismillah. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulil karim. Sallallahu alaihi wasallam. A bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa nípa dídá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Orí kò sí nǹkan kan tó tọ́ sí wa lẹ́nu ju ká kọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run lọ. Ìgbà tá a bẹ̀rẹ̀ Ramadana tá a gbà débi tá a gbà dé yìí, àwọn nǹkan náà la jọ bẹ̀rẹ̀ tí àwọn náà sì ní ètí pé àwọn ó parí ẹ̀. Wọ́n lálàáfíà jù wá lọ, wọ́n súnmọ́ Ọlọ́run jù wá lọ. Agbára àti gbàwẹ̀ ń bẹ lára ìwọ Ọlọ́run lọ sọ pé ó tó. Bi'ni'mati rabbi la bima kasabat yadi. Ìwà wà láyé mi tí mo ń sọ̀rọ̀, àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi, àtàwọn olóòtú wa àti iléeṣẹ́ tá a wà yìí gangan, ìwà láyé gbogbo wa kò ṣe yí pé a merit ẹ̀. Ọlọ́run ò fún wa on merit pé ẹ̀rí bẹ́ẹ̀, ó gba àwọn tí wọ́n lọ yẹn wọ́n fẹ́ merit ẹ̀ jù wá gan lọ. Bi'ni'mati rabbi la bima kasabat yadi. Gbogbo oore tí wọ́n ń bẹ àtúwọ́n ń bẹ láyé tí a gbé Ramadan débí, àwa ń bẹ láyé, à ń bẹ láyé wa, à ń bẹ níbi tó yẹ ká wà, a sì níbi pé ẹ̀jẹ̀ búrẹ́dì tẹ́fẹ́ fún òkẹ́ tó wọlé rí, a sì níbi wípé dókítà dá wọn lóhùn lọ́wọ́ ẹ̀ lérí wọn báyìí. Ọlọ́run á máa dúpẹ́. Wala biturasi innana mutazakirun wala biturasi innana. Wọ́n ṣe nítorí agbára wa, àwa dúpẹ́ fún Ọlọ́run. Lẹ́yìn wá gbà náà àtọrọ ìkẹ́ àtọrọ ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Ànábì tọ́lọ́run ta lọ́rẹ pẹ̀lú oṣù Ramadan. Àwọn ànábì ti wáyé wọ́n dẹ̀ ti gbà àwẹ̀. Ọlọ́run fi sọ wípé àwẹ̀ Ramadan ta ní ẹgbà kì í ṣe pa ayé tí àwọn kan náà ti gbà. Kutiba alaykum siyamu kama kutiba alal ladina min qablikum. Kutiba alal ladina min ọ̀wọ́n tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé mi ń kọ bulikun ó yẹn ní pọ̀n kan ti ṣáájú yín rí. Ṣùgbọ́n Ọlọ́run ò kórú oríire àti gbágírámù irú ètò kó sínú Ramadan. Ẹ̀tún wá wo mẹ́wàá gbẹ̀yìn ẹ̀wà dúró tọ́lọ́run ọba kó bẹ̀. Ọlọ́run fẹ́ fi ṣàánú wa ní ànábì náà tọ́lọ́run wá gba ọ̀dọ̀ rẹ̀ sí wá lórí adúpẹ́ adẹ̀tọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì náà. Àwọn àfáà wa tí wọ́n sọ wá di bá a ṣe dà yìí tọ́lọ́run lò pé mo ti parí iṣẹ́ yìí ẹ̀yin wá lè jẹ́ sábàbí. Àbáwá àgbà imam ní ọ̀dọ̀fin ní Ìkìrun Mufasiru bolẹ̀ ìgbàjọ Alhaji Abdulrahim Salahuddin. Ọlọ́run bá sàrí kan dá fún àfáà wa. Ká mọ̀ wá gba àsìkò àwọn èèyàn wa aláfẹ́ sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ tá a bá ń bẹ lẹ́sìn míì gbé. Báwo la ṣe lè pọ́nra wa lé tí kò ní sí wàhálà. Àyá Al-Qur'ani ló kọ́kọ́ dá sí wípé Bismillahirrahmanirrahim wa'budullaha wa la tushriku bihi shay'an. Olúwa mi ọba ọ̀gá àgbà ń bá tọ́tọ́ tó ní sáàyì ó ní bẹ́ẹ̀ ṣe wáyé mi kàn dá yín bẹ̀ lásán, mo dá yín for purpose.
bẹ́ẹ̀ ṣe wá ń bẹ láyé pọ́pọ́sì àkọ́kọ́ ni pé ẹ̀sìn èmi Ọlọ́run ó mì pé tọ́pìkì tẹ́ ẹ gbé wá lónìí ẹni tí ò bá pàṣẹ ń bẹ̀ ò ráyé wá. Ọlọ́run lákọ̀ọ́kọ́ ni wípé wa'budullaha. ẹ̀yìn èèyàn ọgbọ́n tó fẹ́ máa kàkalẹ̀ yìí ẹni tí ò bá rí i ṣe tó ẹ̀pọ̀ lónìí gbogbo létí mẹ́lù tá a wà yìí tí ò bá ti rí àwọn nǹkan yìí ṣe ẹni tó ń wò ráyé wá. Ọwáyé ọ̀wá rọ́lọ́run sìn àwọn ń pè ọ́ lókè wọ́n ń pè ọ́ sálẹ̀ wallahi ọ̀ráyé wá torí gbogbo ẹ̀dá ń pè ọ́ padà Ọlọ́run nìkan ni ó pàtẹ́sìn rẹ̀. Èyí ò já àkọ́kọ́ Ọlọ́run ní ẹni bá ti wáyé tó ti rẹ̀ wáyé pé èèyàn ni mí ayé ni mo wáyé fa'budu wa'budullaha. wa'budullaha. Onítọ̀ ọmọ sí èmi Ọlọ́run. wala tushriku bihi shay'a. Bí bá wá ń sin lọ́hun kó má jẹ́ kọ́ lọ́hun di méjì kó mọ́jọ́ lọ́hun ó di mẹ́ta ẹlòmíì bó ṣe ní jàlámíà àti mọ́sálásí ńlé lórí sùtánà ṣọ́ọ̀ṣì ó tún ní ìró lédì ìyẹn ẹ̀kọ́ là ń sọ a ní kò síbi tí ò já sọ́dọ̀ Ọlọ́run ò fẹ́ mùnáfìkì àkọ́ndẹ́ẹ̀mù ẹ̀sìn kan gbogbo wa náà ni Ọlọ́run ní ó ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn kì í ṣe nìkan ṣùgbọ́n má jẹ́ lọ́sàn-án kọ́ jẹ́ bí lóru Ọlọ́run yé tiẹ̀. wala tushriku bihi shay'a. Káyé máa pè ọ́ ní Ṣéwù l'Óṣogbo kán máa pè ọ́ alàgbà nìbàdàn kán máa pè ọ́ ní bàbá olúwo ní Ifẹ̀ rárá o mú èyí tó bá mú ó wá kú wà tọ́lọ́run rẹ̀. wa bil walidayni ihsana. Bàbá wa atọ́kùn èyí tí ó ṣe tó tún wá tẹ̀lé ẹ̀rí kó ti di méjì báyìí ká tó débi tá à ń lọ bọ́ọ̀ Ọlọ́run ṣe rí nìyẹn pé ọ̀rọ̀ Ọlọ́run gan ni Yorùbá sọ pé ká tó débi tá à ń lọ á débi àlọ́. Nítorí àyà Ọlọ́run ká wá jọ̀bù síbi tá à ń lọ torí èyí tá à ń lọ iná mẹ́kọ̀ọ́ mbẹ̀ béèyàn bá wáyé tí òrọ̀ Ọlọ́run sìn fẹ́ pé gbogbo èèyàn lọ́sìn ní wọ́n lágbájá wà lẹ́ẹ̀ ó dáa ẹnu ọ̀run yìí náà ni ẹnu àti sin lọ́yìn náà ni ọkàn wá ṣẹrú láyé ni torí pé àwọn tó ọ̀sìn yẹn ọ̀lájẹ́ náà tí wọ́n fi ẹ́ sí wọn ọ̀dẹ̀ nínú tí wọ́n fi ọ́ sí. Lẹ́lẹ́kejì ni wípé mọ́jọ́ Ọlọ́run ó di méjì mẹ́ta mọ́ ọ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ wá ni wípé wa bil walidayni ihsana. jọ̀wọ́ ṣe dáadáa sáwọn òbí rẹ ẹni tó bá fi lè dáràn lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ó dàbí ìgbà tí transformer bá bàjẹ́ tẹ̀ wá lọ ọ̀dọ̀ rìwáyà pé wá báyìí wò di mẹ́ta yóò kàn máa dààmú ni gbogbo ẹni tó sọ àfáà dé nírọ́ tó sọ àwọn olùbánisbẹ́lọ́hún dé nírọ́ ọmọ tó bá ti ṣe òbí rẹ̀ àdúrà rẹ̀ ò ní gbà Ọlọ́run ò ní fẹ́ gbọ́rọ̀ rẹ̀ wá bí wà lídẹ̀ ìsáná sọ́ra rẹ̀ kalẹ̀ fóbi rẹ̀ ọdí pòfẹ́sọ̀ ọdí ṣéwù ọ̀ ń bọ̀ ilẹ̀ ń rọ́ wọ́n wá ṣe Mother's Day ọ̀lẹ̀ post ìyá rẹ̀ pé wọ́n ní irú ìyá mi ní irú ẹni báyìí ló bí mi Ọlọ́run rí kó tó ní ara ẹ̀ lọ́ọ́ ti jáde. wa bil walidayni ìsáná ìtí máa ń bẹ láàrin ìyá àti bàbá ọmọ yìí dá sí tó bá fẹ́ gúnlẹ̀ rí àwọn ní ẹwà ní mọ́ríàlá ọkọ àtìyàwó síra wọn ipò tó wà ọ̀ lè dá sí ṣé n tó yẹ kó ṣe fún bàbá ṣé n tó yẹ kó ṣe fún ìyá ni. Kódà ìgbà bàbá lọ́pọ̀lọpọ̀ lórí àwọn ọmọ single mother ni mí bàbá sì ń bẹ láyé kódà wọn ò ní jẹun pa yóò jìyà pé ò tọ́jú rẹ̀ ìwọ náà ó jìyà pọ̀ ṣe dáadáa sí i dandan ní ká dára sóbì wa. Àwọn ajáde débì kan àwọn sọ pé ìyá yín ẹ̀yìn ń fura sí tètè gbọ́n bàtà rẹ̀ nù wọn ò kórì ibú bọ ètò ìṣe ọtẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn méèké àgbákò wọn ẹ̀sẹ̀ wá bá tiẹ̀ jẹ́nu. Nínú ẹ̀kọ́ tó Ramadan náà wá kọ́ wa ìní wípé oṣù ẹ̀kọ́ lóṣù Ramadan gbogbo ẹni tí ò tún àárín òbí ẹ̀ sí lọ́tún ṣe ó yá mọ̀ sún àfa. wa bidhil qurba wal yatama wal masakin. Bàbá wa níkàlẹ̀ ibi tá a wá ń lọ tẹ́ ẹ bí aganládé Kùránù wá sọ pé wa bidhil qurba. wà bí zilkuriba torí pé gbogbo àwọn tọ́lọ́wọ́ mọ mẹ́sàn-án báyìí àwọn alásùnmọ́ ni ṣùgbọ́n wá gírèdì wọn wà bí wa zilkuri bidhil qurba. alásùnmọ́ èyí ṣe àpá alásùnmọ́ wa àkọ́kọ́ ńlọlọ́hùn Ọlọ́run kọ́kọ́ wá mẹ́sàn-án mọ́jà àárín mi àtọ́lọ́hùn wo àárín mi àti ẹ̀ ó dàrú nípa àbágbé Ọlọ́run tó wá bọ́ síbi sílíkù ó wá síbi wàlídé yìí àwọn òbí wa méjèèjì láláọ̀kọ́ alábàgbé tá àkọ́kọ́ mọ̀ láyé àkọ́kọ́ fẹ́ mọ̀yàn báyìí kódà wọ́n mọ̀ sọ wípé tá a bá mọ Ọlọ́run tá a ṣe dá àwọn òbí wa ní ká kí torí tí wọ́n bá fi hàn lọ́nà là á mọ̀ lọ́lọ́run alábàgbé kan náà tún àní wọn gbọ́dọ̀ dàrú kódà kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn bí ìyá rẹ̀ bẹ́ẹ̀ bá rẹ̀ ò bá ṣẹ̀sìn tó ń sìn àárín ìwọ sọ́mọ ò gbọ́dọ̀ dàrú kò gbọ́dọ̀ dàrú torí pé Ọlọ́run mẹ́sẹ̀ láàyè míì wípé àwọn òbí yẹn tẹ̀lé wọn ní ohun tó bá ní kẹsìn àbí tó bá pa yín láṣẹ lórí nǹkan tẹ́ pé bìgáírì àìní nǹkan tẹ́ nímọ̀ nípa rẹ̀ ni ẹ mọ̀ sí pé àfa àmọ̀ pé màmú ni ó ṣùgbọ́n ọba ń gbé kinní ìdé oríta kinní kan tó ti jákò tèmi náà ìgbẹ́ nìkan ni ẹ ti padà tó bá dìgbà ọdún raṣọ ọdún fún bó ṣe jẹ́ lẹ́sìn rẹ̀ tó bá dìgbà àwẹ̀ gbé nǹkan àwẹ̀ lọ kò bá àmọ́ gbà níjọ́ gbogbo ayé bá rí dùnú ọmọ jẹ́ kí wọ́n kó náà rí dùnú pọ̀ ń bí ọmọ tó gbé yá mi yá àbí yé ọ̀sùn ní ṣe ẹ̀yìn kinní kan kìsẹ́nì ní ṣe ara rẹ̀
alábàágbé àwọn àti ìyá wọn gbọ́dọ̀ dàrú zélíkúlí tó tó wá ka àwọn tí wọ́n jọ bí àpọ̀. ẹ rí i pé ọlọ́run ò ṣe ìsìnáwó pé ẹ̀yin ẹlẹ́sìn níbi táǹkà yìí kò sọ wípé mùmínì kò sọ pé kèfèrí ó ní gbogbo ẹni bá ti jọ bí yín pọ̀ jẹ́ ó jẹ nínú ọlá rẹ̀ kí wọ́n pé ìbásọ̀nù bọ̀dá ṣùgbọ́n wọn ò mọ̀rọ̀ sọ bíra rẹ̀ sọ mọ̀rọ̀ sọ sọ́nà ọlọ́run fi ṣàánú rẹ̀. bọ̀dá lẹ́nì ṣe bọ́ gbóyè ọdún tó fi jù ọ lọ ìwọ làbí kẹ́yìn òun làkọ́bí ká ní bá a ti kọ́kọ́ dáyé sí tó tí bó ṣe lẹ tó náà yẹ kó ṣáájú rẹ̀ kádàrá ló gbé ọ ọlọ́run fẹ́ fi ọ́ ṣàánú ọ̀tọ́jọ́ bí ń pọ̀ ni zélkùrìbè àbúrò rẹ̀ ò bá mo kọ́ ọ láyé lọ́run rárá o nítorí ẹ̀sìn láàní bá sí bọ̀dá lónìí mo fẹ́ ṣe kíní kankan lọ́lọ́run làápá là sí kò gbọ́dọ̀ mọ́ ṣe dáadáa kó láwọ̀ gbọ́dọ̀ bímọ tẹ́ràn pásítọ̀ fẹ́ wá sọ ọkọ ọmọ rẹ̀ kọ́ mọ́ lọ kò gbọ́dọ̀ jáde láyé kẹ́fẹ́ lọ sí kọ́ mọ́ lọ ẹnu ìjọsìn lọ ní bá ṣe kí lọ wí àfáà. inú àwọn tájọ mọ́ ẹgbẹ́ láwùjọ náà làwọn ọmọ òrukàn àwọn tó bí wọn ò bá wọn jìnnà torí wípé ọmọ òrukàn lọ́dọ̀ Lárúbáwá ọ̀nà mẹ́ta ni wọ́n pín sí àwọn kan bẹ àjíyù ni wọ́n ẹni tó ṣe wípé ìyá nìkan ni ò ní láyé eléyìn àní pè ní yàtíìmù àwọn kan bẹ látìmù ni wọ́n kìí ṣe spẹ́lì ti látìmù káyẹ̀ gbá yẹn lójú àwọn ní tiwọn àwọn ìyẹn náà ni làwọn tí bàbá kú tí ìyá ò sí ẹni tí méjì wá kú lọ ọmọ òrukàn gbogbo ọ̀tá àkàkálẹ̀ ọmọ òrukàn ni wọ́n a gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn tá à ń bá wọn gbé a gbọ́dọ̀ provide special caring fún wọn ju àwọn yòókù lọ bí tàbá ní ẹ̀fọ́ ká kò sẹ́ni tí wọ́n lọ bá mọ́ ní tiwọn no matter religion tó bá wù kán mọ̀ sí ọmọ òrukàn ní lágbájá ẹja treat ẹ̀ yàtọ̀ tá a bá ń dá ìjọ foundation lẹ́lẹ̀ ìyún náà ká sí foundation rẹ̀ lábẹ́ tọ́pìkì yìí kò sí ní tí ń jẹ́ pé cooperative tá a dálẹ̀ yìí nìkan mùsùlùmí nìkan ló gbọ́dọ̀ sí tó bá jẹ́ no interest ẹ jẹ́ kó rí ẹwà Islam látara rẹ̀ afẹ́níw tá a lè fi create ẹwà Islam gan ní ọ̀dọ̀ wa tẹ̀lẹ́sìn mi nínú gbogbo cooperative Islam pápátá tẹ́ mọ̀ pé ẹ ti bá jẹ́ lẹ́sìn wa ẹ ti gbé ẹwà Islam wá pé ẹ gbowó èlé ẹ wá fi ẹwà Islam hàn débi wípé gbogbo ẹlẹ́sìn kó sáà ti mọ́ wá sẹ́sìn ẹ̀ nílé ìjọsìn nílé ẹgbẹ́ no Islam ò pé ẹ kèfèrí yá ànábì lówó bẹ́ẹ̀ náà ni mùsùlùmí náà yá kèfèrí ní owó láyé ànábì wa Muhammad salam ìyẹn gan láàbí fẹ́ wa ìsìlámù hàn ẹwà àwọn olóṣèlú ní òṣèlú owó sọ wípé káàrẹ ẹ̀sìn ní bẹnú òṣèlú kò sí gbára ẹ̀sán bẹ́ẹ̀ náà ní bẹnú ẹ̀sìn ó rí pé àdúnìyá síyàsíyà kò lùhù òṣèlú kẹ́lẹ́ fi dáyé yìí gan ṣe ìta ń tẹ̀ka báyìí nìkan ni ẹ̀sìn náà òṣèlú ni tó bá di yóò sọ tó bá di pé àwọn wúmẹ́lì àtàmọ̀ pé níjàfà ní bọ̀ tẹ́lẹ̀ wọn ò ní fún ọ lówó jọ́ọ̀bù ń tiẹ̀ wọ́n mọ̀ pé ẹ̀yin lẹ́lẹ́gbẹ́ àti wọ́n mọ̀ pé wọn kò síbi tí wọn ò lè dìbò sí ní ẹ̀kọ́ mọ̀ kí ẹ̀ bẹ́ẹ̀ náà ní táà náà bá láǹfààní kan Islam ẹ̀já kí àfẹ́lẹ́sìn mi ó yá mọ̀ sókà lè bá a mọ́ lọ. wàlìmọ̀sákìnì wàlìjáre ìdílé-kùrùbá wàlìjáre ìjùnúbì. iṣẹ́ járe ìsìnlẹ̀kùrìbà alábàágbé tó yẹ pé tá a bá sí wíńdò wa báyìí kò láàsìlù àti kúrò níwọ̀ndẹ̀ láwà tẹ́lẹ̀ àti kúrò lọ́ndẹ̀ ẹni tá à ń sí wíńdò olù bó ṣe lè wù kó jẹ́ ọwá lọ́kọ̀ ẹnìkan lọ ṣọ́ọ̀ṣì èmi ní àdúgbò wa nísọ ló bá jí Sunday tí mo ń bọ̀ kò fẹ́ sí ọjọ́ kan tí ì ní gbìyànjú wájú ṣọ́ọ̀ṣì ẹ̀ mùsùlùmí wa ni mí níbi ara o kò ní í ṣe ẹ jẹ́ kí n sọ gírí kan fún yín bí ànábì ṣe gbogbo àfáà ní wò mí báyìí àríwá sí kan tí ànábì ṣe rí láyé ṣe bí ànábì ó ní afsọ olùdáàn olómọ̀rọ̀ àtàgbékalẹ̀ ṣe jù kò wá ṣe wá sí láyé kẹ́nìkan wá náwó lórí pé mo gba ìsìláàmù nítorí wá sí rẹ̀ tí mo gbọ́ wọ́n gba ìsìláàmù bẹ kólíkì nàbì torí ìwà rẹ̀ torí pé ọlọ́run tọ́nà pé àlèwárí sọ̀tàn fún àwọn lèlè mọ́hùnmí ẹni bá ti gbàgbọ́ tẹ́lẹ̀ ní dáǹsọ̀ ọmọ wúlò fún ìwà wa lẹ́lẹ́sìn mi ò rí tí ó fi tẹ̀lé yá ìmáàmù ń lọ àsàlá tó tún wá gbé mi lọ́dọ̀ ṣọ́ọ̀ṣì ìfẹ́ yóò máa kó sí wẹ́lẹ́wẹ́lẹ́ yóò máa rí sìn sọ̀rọ̀ rẹ̀ yóò máa rí sìn ó ní ẹni tá à ń sí wíńdò olù lọ́tún sí wíńdò olù lọ́sì tọ́ba àyìn náà àsàlá tó sẹ́yìn náà ti ń lọ ṣọ́ọ̀ṣì torí pọ́nà kan náà lájọ wa ìyẹn ò lẹ́sẹ̀ nínú ṣùgbọ́n kò yí ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ gan ọ̀tí ṣe dáhùn àbá yóò máa fún ẹ̀sìn rẹ ní second touch kí ẹni tó lè ṣẹ̀sìn báyìí alẹ́ nìkan wá bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níjọ́ náà ànábì ń bẹ lọ́mọ kékeré wọ́n ti wá torí pé inú iṣẹ́ táwọn ẹni ibú ní ni pé máa ń fa hàn bàtì yẹn jẹ́ ọmọ kan tí bẹ́ẹ̀ Muhammad ní o nítorí káwọn èèyàn kó inú ẹ̀sìn wa o ní ṣe nǹkan kan o bẹ́ẹ̀ wá ni ànábì wa ó wá pàdé ìyá tẹ́ wọ́n ròyìn fún yìí nígbà lọ́jọ́ kan bá pàdé ọmọ eke ọmọ yẹn ò tí ju bí 41 years lọ torí pé níjọ́ náà táwọn àti pé àti dàgbà lónìí àti ọmọ ọgbọ̀dún
ìkàlùkù sì ń bọ̀ wàrà wọn jọ náà bàbá yìí bá bàbá 40 years lónìí wọ́n bá gbẹrù lórí ìyá yẹn wọ́n bá rù ọ̀nà jìn ó ní gbé ìwọ ọmọ mi ó ní gbèdélé náà ọmọ sọ̀rọ̀ kalẹ̀ mo débi tí ń lọ ọ̀kárì ọ̀ sóríire ṣùgbọ́n dákun sọ́ra o má bá ọmọ kan tán pé Muhammad rìn o wọ́n lò ní sọ gbogbo èèyàn nù ọmọ ní ìyá anna Muhammad èmi ọ̀gá ni Muhammad tẹ́ ń sọ ṣé wọ́n ní tó ẹ pé bẹ́ẹ̀ ni báyìí lọ́sẹ̀ wùwà aslamtu mo bá sílámù látòní lọ ìyá bá sọ wọlé ló fi jẹ́ pé ìwà wa gan dáwà rẹ̀ ó láòdù ju ìtànkà nínú tíra lọ kẹ́yìn tí àtànkà tó dàbí ègbé à ń lé àwọn èèyàn kú ní ìbàjẹ́ bí kó lè bà tó wá sí. máa bọ̀ afá. wàlìjárì bílkùnbá wàlìjárì lìjùnúbì. wàlìjárì lìjùnúbì àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa tó yẹ pé a lè ṣe láì bá wọn ṣe papọ̀ járì lìjùnúbì ẹgbẹ́ wa ní ẹ máa ń bẹ ní gbogbo ìgbà. agbọ no matter bó ṣe rò kẹ́jẹ́ lẹ́sìn ètò tẹ́gbẹ́ lónìí ẹ lè má jẹ́ mùsùlùmí kó yẹ pé lè sẹ́tẹ̀ ní iṣẹ́ nìkan sọ pé ẹ wá interview mo lè jẹ́ mùsùlùmí kí n sẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí n lọ rìpọ́tù nǹkan lẹ́yìn ṣọ́ọ̀ṣì a gbọ́dọ̀ fi ẹwà ẹ̀sìn wa a gbọ́dọ̀ fi hàn àwọn tá a jọ ń bẹ ń gbogbo ìgbà no matter how the yóò lọ́ọ̀kì wọn sí a gbọ́dọ̀ ṣe dá ọlọ́run kùránì nífa kò dẹ̀ mẹ́sàn wípé ogun tí mo ní ẹ̀sìn mùsùlùmí nìkan ní kẹsí fún máa bọ̀. wàṣọ ibìbìlì jàǹbì. wàṣọ ibìbìlì jàǹbì àwọn kan ń bẹ nídìí àti soríire wa tí wọn dẹ̀ ní jẹ́lẹ́sìn wa. wàṣọ ibìbìlì jàǹbì wà bẹ́ni sàbí. àwọn àbá àṣẹ tábìsì lórí sọ ibìbìlì jàǹbì yẹn pé ta ni ná wọn ní ẹni tí bá máa ń bẹ máa ń mọ akapèlè ṣáídà gbogbo ìgbà tó bá léun lẹ máa rí bó ṣe léwu kó jẹ́ ẹ̀sìn tó bá wù kó jẹ́ ẹ má sọ wípé mo kàn yí sí ẹ̀ ṣe bí kì í ṣe lẹ́sìn bẹ́ẹ̀ bá ń ṣe ilé ẹjọ́ mọ̀ pé ń sọdún bẹ́ẹ̀ bá ń rí orí kan ẹjọ́ mọ̀ pé ń sórí kódà wọ́n máa ń ṣe mistake kan tó bá fi lè mú èèyàn jọba sẹ́mọ̀ wípé pò ọba yẹn gbogbo èèyàn ló ní ìjókòó yẹn ló wá jókòó lébẹ̀ tá bá pè ọ́ ní ṣọ́ọ̀ṣì pọ́n fẹ́ ṣèjọ̀dún as royal father of the day you must be attend ẹ̀sìn ló ní bá wọn ṣe àwọn fẹ́ ọ̀rẹ́ bí ọba ìlú wọn ó ti jẹ́ mùsùlùmí ẹni bá ti mọ̀ pé òní lè pé tọ̀tún pé tòsì kò ní í ṣe kí ni o kò alìmọ́lò jáyà yìí nìkan náà lọ káàtì rí mẹ́sìgì mú jáde. alhamdulilayi rabbil alamin adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ó fún wa tó fún wa ní ọ̀rọ̀ rẹ̀ gbọ́ ní èní ọlọ́run ọba Allah yóò jẹ́ kí a ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa. bákan náà ni a kí àwọn ṣèékì wa tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ mo lérò wípé a ti rí ọgbọ́n kan àbí méjì dìmú nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ yìí ṣùgbọ́n ní báyìí ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ná nígbà tá a bá padà dé a bọ̀ sí abala ìbéèrè àti ìdáhùn. alhamdulilayi rabbil alamin adúpẹ́ púpọ̀ bí ẹ ṣe ń gbọ́ wa àti ẹ ṣe ń wò wá ẹ má gbàgbé tí àwọn nǹkan tí ẹ ń gbọ́ ní orí ètò yìí tí ẹ ń wò tó bá bá yín lára mu ẹ bá wa share ẹ kẹ́ like kẹ́ comment kó lè bá jẹ́ àǹfààní fún ẹlòmíì náà bákan náà ni kẹ́ ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì YouTube Dígí Alára ẹ ṣeun bí ẹ ṣe ń gbọ́ wa bàbá wa nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ bá wa sọ àwọn ìbéèrè kan jẹyọ tí mo fẹ́ béèrè níbẹ̀ àkọ́kọ́ ni wípé ǹjẹ́ tí àwọn ẹlẹ́sìn míì tí wọn kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí bíi tiwa tí wọ́n bá ń ṣe ọdún tàbí àjọ̀dún tí wọ́n wá pè wá sí tàbí wọ́n wá béèrè fún ìrànlọ́wọ́ wa pé láti bá wọn dá sí ọdún àwọn tàbí àjọ̀dún àwọn ǹjẹ́ Islam gbà wá láàyè láti jẹ́ wípé kí a bá wọn dá sí tàbí bá wọn ṣe ọdún wọn. ọ̀rọ̀ yẹn pé oríṣi méjì àkọ́kọ́ Allahu a'lam Ọlọ́run nìkan ló mọ̀ ṣùgbọ́n àkọ́kọ́ ni wípé ẹni tí bá ń bẹ nípò public post wọ́n wá fẹ́ lù ọ́ nínú ìlú yẹn as royal father of the day as honourable of the constituency tí wọ́n rẹ́ lòmíì tẹ́sìn rẹ̀ ò sì pé méjì ká ti ní pé tí wọ́n pè ọ́ fún àjọ̀dún yàtọ̀ sọ́dún a lè bẹ́lẹ́sìn míì ṣàjọ̀dún láti fi ẹwà ìsìlámù wa hàn àjọ̀dún nìsín ìní wípé a fẹ́ lọ́ǹchì ṣọ́ọ̀ṣì wa gẹ́gẹ́ bí olówó àdúgbò tẹ̀sí jẹ́ mùsùlùmí torí pé àríwẹ̀ náà tí wọ́n rà á náà lójú ọ̀nà Islam wọn ò ní sọ pé àwọn fẹ́ máa ṣèjọ́sìn níjọ́ náà wọn à ní sọ pé ẹ̀yin náà sí gbogbo ìwé ìtìjọ́sìn jẹ́ ń kà báà náà bá a ṣe ń sàwọn àjọ̀dún Islam kì í ṣe pé a fẹ́ kírun jọ yẹn ó lè lọ kọ́dẹ̀ sí nǹkan tó yẹ kó ṣe. ẹlẹ́ẹ̀kejì ń bẹ tó wá jẹ́ sí àwọn èèyàn máa ṣe mistake al-aidu min ad-din ọdún ṣíṣe ara ẹ̀sìn ló wà. àwa gbọ́dọ̀ ọdún nìyẹn à lè bára wa ṣe òótọ́ ọ̀rọ̀ bó ṣe lè wù kó le tó à ń sọ káyọ̀pẹ́ ti sọ nǹkan ní ọdún because nínú Islam ọdún ìtúnu ọdún iléyá ara ọdún ni mọ́lùdí dáwọn èèyàn tán fà káàkiri nìsín àjọ̀dún ni kì í sọdún
pẹ̀lú tàbá ẹlẹ́sìn mi tó bá bá àwọn àfi àwọn àfà àwọn àfi pásítọ̀ ó wá fún 4 million nígbà kìíní kankan àjọ̀dún ni kí sáré sí ní mọ́lùdí wa ẹni tó bá ṣe fine ẹni tí ò bá ṣe kò lẹ́sẹ̀ so ní ṣókí. ẹ ṣeun ẹ̀kejì ni wípé ǹjẹ́ tí a bá rí ẹlẹ́sìn míì nínú ìnira kan yálà bóyá ìnira ìlera àbí ìnira owó, torí ìnira tó tiẹ̀ fẹ́ wọ́pọ̀ jù láwùjọ ní òní báyìí ó ní ìnira ibi. Àwa rí ẹlẹ́sìn míì pé ẹni yìí kì í sì ṣẹlẹ́sìn wa ó sì wà nínú ìnira pé ó nílò owó àbí ó nílò oúnjẹ, ǹjẹ́ a lè fún irú ẹni bẹ́ẹ̀ tí kì í sì ṣẹlẹ́sìn wa? àkọ́kọ́ ni pé àwọn orí kan mẹ́tọ́ lọ́wọ́ ò fi àlà sí ká ṣàánú èèyàn kò ní àlà kódà sẹ́wọ̀n pé kìrìsìtẹ́nì kankan wọ́n tó sún mọ́ wa ká rí ẹlẹ́bọ kọ́kadà ó gba eégún a lè rescue ẹ̀ torí pé àwọn ọ̀dẹ́pẹ́ láti ibi rescue yẹn ni wọ́n ti rí ẹwà Islam. A rí ẹnì kan tó pé láyé ànábì gidi bá dá yín lóhùn béèrè yẹn ọmọ yẹn wá máa ń sọ̀kò sí wọn àsì ni máa ń dàrú ọ̀sẹ̀ kan lọ inú àwọn sàábà ti gbọ́ inú wọn ti dùn sílé pé Ọlọ́run ti mú lónìí táwọn ọmọ pé Ọlọ́run mú sọ pé Ọlọ́run ó mú wọn sọ fún ànábì ńlágbájá ń kọ́ àrí wọn ni ẹni tọ́lọ́ ti mú kalẹ̀ ilẹ̀ wá sọ fún mi ẹja lọ yẹ̀ wò wọ́n sì débẹ̀ bàbá àtìyá rẹ̀ ẹlẹ́bọ sì ni wọ́n ànábì wá ṣàdúrà ó ṣe gbogbo tó ní ká ṣe fẹ́ ní tá a bá lọ wò tó rẹ̀ ànábì wá ń lọ wá gbà ànábì lọ́wọ́ mú báyìí ànábì wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́mi máa ń bá sọ nípa pé tẹ́sílám àbọ̀ fẹ́ gbà sílámù ni wọ́n náà sọ́dọ̀ ìlàwájú ìwà rèé yìí ó wá ojú àwọn bí ẹ̀ méjèèjì wọ́n bá béèrè gbà ìwọ lọ ní ra rẹ̀ tó bá ti wọ̀ gbàǹtí bàbá kọ́ sí mu ní kọ́ gbà bó ṣe di mùsùlùmí nìyẹn. So lórí ìyẹn sísànú ìyẹn ò lálà. Alhamdulillah Rabbil Alamin. A dúpẹ́ púpọ̀ fún àwọn ṣèkì wa fún ìdáhùn àwọn ìbéèrè yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè yìí káwa náà lè bá rí ọgbọ́n kan àbí èkejì mú níbẹ̀ ni. Tẹ́yìn náà bá wá ní ìbéèrè kan tó ń tawọ́ tasẹ̀ nínú yín, àwọn nọ́mbà tó ń kọjá lọ ní ojú móhùnmáwòrán yín yẹn, ẹ máa fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ síbẹ̀ tàbí kí ẹ fi ìbéèrè yín sọwọ́ sí comment section. Lágbára Ọlọ́run àwọn ṣèkì wa àwọn ó sì máa bá wa dáhùn. Níbí náà láàgé pété ní èní ní orí ètò wáàsí àwẹ̀. A dúpẹ́ púpọ̀ o tí a pè yín tí ẹ wá sí iléeṣẹ́ wa. Ǹjẹ́ tá a bá tún pè yín lọ́jọ́ mi ǹjẹ́ ẹ tún dá wa lóhùn? Inshallah kó lọ́n fún alẹ́ mẹ́ta láfíà. Alhamdulillah àwọn ṣéèkì wa tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látàrọ̀ náà ni Alhaj Sheikh Muhammad Saheed Ìfọ̀kànbalẹ̀ láti ìlú Ìkìrun Àgùnbẹ́. Orúkọ tèmi náà ni Abdulhakeem Adétọ́lá Adémọ́lá Mr Royalty. Títí ọ̀la tẹ́tùmọ̀ bá àwọn ojúgbà wa mi pàdé lórí ètò wáàsí àwẹ̀ ni mò ń kí wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.